ìjà tí ó wà lẹ́lẹ́ ni Wasiu ọmọ Tápà ni. ọmọ Tápà ni Wasiu Ayinde ti sọ fún yes ó dẹ̀ ti sọ fún àwọn olórin Ìbàdàn. Ó sọ fún Bísírì. Ó sọ fún Òṣùpá. Kọ̀lìntì náà dẹ̀ mọ̀ ìjà tí Wasiu bá wọn jà ni. Bí wọ́n mọ síkírìtì o. Ẹ bá mọ̀ ẹ rí i pé ìyá ẹ̀ lọ́mọ Èkìtì. Bàbá ẹ̀ Tápà. Ṣẹ́kẹ́ kan mọ̀ sọ. Ṣùgbọ́n ibi tó wá fọ́ọ̀nì sí ni pé bàbá ẹ̀ tó jẹ́ Tápà yẹn bàbá ẹ̀ ní Tápà. Àwọn bàbá ẹ̀ yẹn ló fẹ́ púpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ much àdéhùn àti wàá fún yín lára information. Ṣé ẹ ń gbọ́ mi? Information yẹn ní pé ńkọ́ tí ẹ bá fẹ́ mọ̀ tún máa ní fowó ṣe máa sọ fún yín lẹ́nu àwọn anífowóṣe tax collector ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìjẹ̀bú àwọn tax collectors. So ìdílé kan wà tó ń pè ní anífowóṣe níjẹ̀bú. Kò ń ṣe ìdílé. Àwọn anífowóṣe àwọn tax collector ọba ló ń pè bẹ́ẹ̀. Ọba tó bá ti jẹ tax collectors ló ń pè ní anífowóṣe. Àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀. Ẹ̀yin tèmi ẹ̀rí pé ó ti wá dójú ẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ wípé ká ní Wasiu Ayinde ti mọ̀ ni ìbá má wulẹ̀ jáde wípé òun fẹ́ jọba o nítorí pé ọ̀rọ̀ pé a fẹ́ jọba àjọba ló fa ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ń tú yìí o àìgbọ́ bẹ́ẹ̀ ni tún ṣe sọ ó ní Wasiu Ayinde o pé bàbá Wasiu Ayinde wípé ọmọ Tápà gangan ni ẹ wò ó kí làṣírí tó wà láàrin Wasiu Ayinde àti Òṣùpá tó fi jẹ́ pé nígbà míì tí Òṣùpá bá kọrin Wasiu Ayinde ò ní dáhùn o ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú fídíò yìí ta ni àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn taná mú gẹ́gẹ́ bí ọba ẹni tó fẹ́ jẹ Awùjalẹ̀ inú bíi náà lẹ́ ò ti máa gbọ́ o wọ́n léèyàn kan wà tó jẹ́ Kúyẹ̀ ìkan èèyàn kan náà wà ọmọ Lábísí Ọ̀nàbànjọ Wasiu Ayinde náà wà ń bẹ̀ ẹ wò ta ni wọ́n fẹ́ mú gangan inú fídíò yìí náà lẹ́ ò ti máa gbọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa kájọ wò ó ẹ má wá gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí yẹn ẹ kílìkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ìdílé kan wà tó ń pè ní anífowóṣe níjẹ̀bú. Kò ń ṣe ìdílé. Àwọn anífowóṣe àwọn tax collector ọba ló ń pè bẹ́ẹ̀. Ọba tó bá ti jẹ tax collectors ló ń pè ní anífowóṣe. Àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀. Tọ́ba tí wọ́n ń bọ̀ náà káwọn yẹn ní kọ́mọ́ wọn jáde o. Àwọn aníhun fi owó ṣe wọ́n ti ń bọ̀ kó síbẹ̀ àti àkókò. Ó ti ṣe òpin ó ti pass through the same right irú èyí tó ń ṣe fọ́ba. Ìjọba superior wọn ṣùgbọ́n the same right ló ń súnmọ́ ó ti súnmọ́ position tí wọ́n ti ṣe ìtẹ́fún torí ó ti jẹ Ọ̀túnba. Náà máa fún yín ní one thing declaration ìjọba ò support Ọ̀túnba. Kò sí declaration fún kò sí ọ́fíìsì declaration fún Ọ̀túnba kò sí ọ́fíìsì fún Ọ̀túnba they are all honorary. Torí ẹgbàá tó ń pariwo tí Wasiu lóye níwájú anybody kò lè control Èkúté Ìjẹ̀bú àbí Ajá Ìjẹ̀bú kò lè control Eṣinṣin Ìjẹ̀bú kò ń ṣe oyè. Ṣètìrí tó máa ń pe àwọn oyè wọ́n lè máa pe oyè Olísà lẹ́yìn Awùjalè Olísà kan Olísà dẹ̀ sí ní gbogbo ọba tó wà lákìlẹ̀ Ìjẹ̀bú ní ìgbà ní Olísà ju gbogbo wọn lọ ní ìgbà Ìjímèjì títí dé Ìbẹ̀jú Lẹ́kì títí dé Onírù títí dé gbogbo Erékùṣì gbogbo ibẹ̀ yẹn dé Ìdúmọ̀tà Ìjẹ̀bú ló ń kọ̀ǹtrólẹ̀ gbogbo àwọn ọba yẹn under Olísà lọ wà. Even gbọmọ ṣe pọ́n gbé Èkó tó Ìjẹ̀bú province Awùjalè yìí ń gba owó ẹ̀ ó pẹ̀lú nǹkan tí gbogbo àwọn Sanwó-Olú tí gbogbo wọn ṣe ní interest nínú ọ̀rọ̀ ọba Ìjẹ̀bú. Sanwó-Olú is from Ìjẹ̀bú Ìmúṣin it's not Lagos. I'm telling you today categorically ilé wọn ò jìnnà sí ọjà Ìmúṣin ní ìlú Ìjẹ̀bú Ìmúṣin it's not Lagos. So káwá padà sí nǹkan tá à ń sọ àwọn tó ní oyè nílùú olórí tún ojú Ọ̀túnba lọ ó wà ní under chieftaincy law lára àwọn tó ń gbowó lọ́wọ́ local government àwọn Ọ̀túnba kankan gbowó lọ́wọ́ local government ọba lórí wọn ló wíṣ pé kó fún wọn lóyè ṣùgbọ́n tó máa ṣe right Ọ̀túnba orúkọ ọba tó bá ti kú kan lọ́ máa fún wọn lọ́ máa fi fún wọn lọ́túnba olórí ọmọba ọba kankan lọ́ọ́ fi fún olórí ọmọba wọn ò dẹ̀ kí ń jẹ́ gbogbo àwọn tó ń lóyè níwájú ìjọba yẹn
tí declaration support máa fẹ́ ṣàlàyé mọ̀kàn ṣẹ̀ṣẹ̀ ráwọn yẹn ìdílé ló máa ń jẹ́ ó lè jẹ́ pé ìdílé méjì ó lè jẹ́ pé ìdílé mẹ́fà ó lè jẹ́ pé ìdílé márùn-ún ó sì jẹ́ pé nínú ìdílé kọ̀ọ̀kan yẹn bí irú lè fòṣẹ̀gbò à ń sìn mẹ́jọ ló ń jà Awujale nínú ilé Aníkìláyà tí Síkírù ti kú mẹ́fà ló ń jà Awujale nínú ilé àwọn Fìdíbọ̀tẹ̀ 5 ló ń jà Awujale wọ́n máa ń pín ní ṣẹ́gẹ́ tí ń sìn tẹ́ bá wo Ìbàdàn tẹ́ bá wo Ọ̀yọ́ ń sìn àwọn tó wà ń bẹ̀ ń sìn wọ́n ń pè wọ́n ní Àgùnlóyè nínú ilé Àgùnlóyè àwọn lineage wà tó ń jẹ ṣùgbọ́n 3 houses ló ń jọba ní Ọ̀yọ́ ṣùgbọ́n nínú ilé yẹn àwọn lineage bíi méjì ló máa ń pín ọmọ òye lẹ̀ àwọn amẹ́yọ̀ kan jáde ló máa ń pàjì tó ká padà sórí nǹkan tá à ń sọ Kúyẹ̀ tẹ́jú wá ń sọ tí bá ti rí dọ́kúmẹ̀ntì ẹ̀ máa ṣe ẹ̀ pẹ̀lú yín ọmọ gbélégbùwà ni kò ń ṣe ilé ìfúnṣẹ́ gbélégbùwà mí ń dà pé oyè Ọ̀túnba tán fún oyè ilé ìfúnṣẹ́ gbùwà ni Ọ̀túnba tán fún oyè yẹn kẹ̀dẹ̀ rí obìnrin tó jẹ́ regent ni Ọ̀túnba Àjànà tó ń ṣe Awujale Àjànà regent adelé ni kò tó oṣù 6 adelé ni kò sí oṣù 6 tí obìnrin yẹn lò lórí oyè tó fi kú tó fi mọ́ ọmọ oyè gidi síbẹ̀ kò tó oṣù 6 tó lò lórí oyè tó fi kú tó fi mọ́ ọmọ obìnrin yẹn síbẹ̀ láwọn Àjànà yẹn ti kúrò nínú agboolé ó ti lọ márì ní Ìjẹ̀bú kan tó wá fi ṣe regent so ìgbà tó máa bí àwọn ọmọ tó bó ṣe wà ní Ìjẹ̀bú ló ti máa lù ti bímọ síbẹ̀ ó ti dàgbà kan tó wá lọ mú wá kó wá jẹ kó wá dúró gẹ́gẹ́ bí regent nítorí ọmọ ilé ni kò bí àwọn ìran àwọn bàbá Kúyẹ̀ sí orí oyè ilé Gbélébùwà ló bímọ sí nígbà tí Gbélébùwà àgbà yẹn dẹ̀ máa jẹ Gbélébùwà tá à ń sọ yìí ó jẹ ní 1760 Awujale Fúnṣẹ́gbùwà àgbà ní owó ẹ̀ ní 1790 èyí tó jẹ ní 1760 yẹn àkọ́bí ẹ̀ lórí oyè ló ń jẹ́ Kúyẹ̀ so ara nǹkan tó ṣe ń sọ fún Dàńdàpọ̀ ni èní ń bẹ̀ ọ̀hún gbọ́dọ̀ mú ọmọ àlè wọ igbó jẹ́ oyè Awujale ó máa kú síbẹ̀ ni ó dẹ̀ máa fẹ́ jì ìjẹ́bú kì í ṣe mistake yẹ kò ń ṣe gbọ́kàn máa mú yàn kó sẹ́gbẹ̀ẹ́ títí ọmọ àlọ́dé ládé kò dàbí adé èkó ẹni tó máa ṣàìtó gbọ́dọ̀ ṣàìtó fún ọmọ oyè gidi bí wọ́n ṣe sọ pé bóyá bíi 95 àti 85 ni wọ́n yẹn ń sìn ọmọ tó máa mú síbẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ adé orí ìtẹ́ tó ti jẹ rí declaration document wà fún kò gbọ́dọ̀ jẹ́ ará ìka tí wọ́n bá rí àwọn ọmọ ọkùnrin wọ́n á wọ àwọn ọmọ tí wọ́n pè màmá wọn bí wọn sórí oyè ńgbà kan rí tí bàbá wọn wà láyé káwọn ọmọ bàbá yẹn wà láyé àwọn ọmọ ìyá yẹn tó jọkùnrin wà láyé tí wọ́n bá rí àwọn yẹn wọ́n á wọ àwọn tó ti jẹ tẹ́lẹ̀ àwọn tó ti bí tẹ́lẹ̀ kó tó gorí oyè bí irú Abímbọ́lá Ọ̀nàbànjọ yẹn àwọn ìran bàbá wọn ti bí wọn sílẹ̀ kó tó gorí oyè so gbogbo ìtàn kọ fọ́tò Abímbọ́lá Ọ̀nàbànjọ yẹn tó ń bá kiri tó ń ra mọ́tò tó ń dúró fún wọn yẹn kò lè rí oyè yẹn jẹ́ torí àwọn ọmọkùnrin pọ̀ táwọn bàbá wọn tán bí wọn sí orí oyè dọkúmẹ́ǹtì bẹ́ẹ̀ wà fún ẹgẹ́ ti sìn tí ò bá sí àwọn ọmọkùnrin rárá lọ́mọ ṣẹ̀ṣẹ̀ máa rántí ọmọbìnrin. so ọmọkùnrin ni Abímbọ́lá ti wá. ní ìbọn. mo ní àtọ̀dọ̀ ọmọbìnrin ni Abímbọ́lá ti wá. ọmọbìnrin ni ìyá tó bí bàbá ìyá tó bí ìyá bàbá ẹ̀ ìyá tó bí ìyá tó bí bàbá ẹ̀ ni ọmọ inú ilé yẹn ó wá kúrò ó lọ márì èyí tó wá gbígbẹ̀yìn níbẹ̀ yẹn ló lọ márì Ìjẹ̀bú Igbó Ọ̀nàbànjọ yẹn Ìjẹ̀bú Igbó ni so nínú ilé wọn àwọn ọmọ ọkùnrin ní ìwà kí tó ń jẹ́ Dúpẹ́ kó tó lọ márì Ìjẹ̀bú Igbó I will send you some documents for you to see ẹ ti rí Dúpẹ́ Ọ̀nàbànjọ ọmọkùnrin yìí wà nínú ilé wọn ṣùgbọ́n àwọn bàbá wọn wọ́n ti bí wọn sórí wọ́n ti bí wọn tẹ́lẹ̀ kí bàbá yẹn tó jorí kí Fúnṣẹ́gbùwà kó tó joyè tó jà Awujale so ìgbà tó máa dórí oyè àwọn ọmọkùnrin ó ti bí wọn sórí oyè àwọn yẹn ló máa kọ́kọ́ kọ̀nsídà bí Ìjẹ̀bú ṣe ń ṣe nǹkan wọn wọ́n gbọ́dọ̀ kọ̀nsídà torí pé kí ni tí ó bá bímọ sórí oyè bí wọ́n ṣe ń gbé ọmọ sá fún wọn ni nígbà tó ní bí bọ́ọ̀ ìdàdà yẹn ó ní òṣì tí ò fi rí sójú ọmọ ẹ̀ lọ ṣàìtọ́ ọba fún wọ́n máa lọ ṣàìtọ́ ọba fún tó bá ṣàìtọ́ ọba fún wọ́n táìtù yẹn bá pé ló ṣẹ̀ṣẹ̀ máa fojú rí bẹ́ẹ̀ náà lọ ṣe fi fáwọn ìbejì yẹn so àwọn ọmọ tí ó bí sórí oyè èyí gbọ́ Adéyẹyè ti bí ọmọbìnrin tẹ́lẹ̀ yẹn wọn ò lè consider ọmọbìnrin yẹn tó bá di yọwájú
àwọn ọmọ ọkùnrin tó bí yẹn náà máa kọ́kọ́ consider àtàwọn ìbejì yẹn tí ó bá wá sáwọn yẹn rárá táwọn yẹn ò sí nílẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa consider ọmọdé yìí obìnrin tó ti bí síta yẹn tó bí. That is what the declaration says in every Yoruba land. Tabanika yọwọ́ tòṣèlú kúrò ń bẹ̀. Tabanika yọwọ́ tòṣèlú kúrò ń bẹ̀. Tabanika yọwọ́ òṣèlú. Even wọn tọ̀dọ̀ tí wọn kò sóṣèlú bẹ̀ wọ́n kàn ń parọ́ ni. Bàbá yẹn bímọ 5, bàbá yẹn dẹ̀ ló dàgbà jù tó jẹ́ ọmọ adé orí tẹ̀ tó jẹ́ ọmọ ọkùnrin. Nígbà tó yé dẹ̀ kan wọ́n ní pé ńkọ́ kó mú àwọn ọmọ sílẹ̀ torí òun náà ti dàgbà. Lóòótọ́ àwọn èèyàn máa lọ dín nǹkan. Àkọ́bí ẹ̀ ọkùnrin kò mú yẹn lẹ̀, àkọ́bí ẹ̀ obìnrin, àkọ́bí ọkùnrin mú yẹn lẹ̀, àkọ́bí ẹ̀ èyí tó tẹ̀lé lọ́kùnrin náà kò mú lẹ̀. Adéyẹyè ló wà láàárín àwọn 5. Ó dẹ̀ mú yẹn lẹ̀, ó dẹ̀ ní nǹkan tó rí kó tó mú lẹ̀. Òun náà ṣàdẹ̀ ti ṣe ìwádìí pé òun ló máa sàn òun tí ò ní jẹ́ kó lè kọ́ jẹ. Ó dẹ̀ mú yẹn lẹ̀. Ó kàn jẹ́ pé wọ́n máa ń sọ pé líǹkì ẹ̀gbọ́n ẹ̀ ní owó ju òun lọ. Yes, tó bá lọ sí Èkó bá dé Èkó tẹ ẹ̀rí kọ́mpìnì kan bí tó ti ń ta mọ́tò lọ́n nǹkan Èkó tẹ wọ́n pè ní Arrowhead ẹgbẹ́ Arrowhead yẹn hòtẹ́ẹ̀ kan wà tó ga gan ẹ̀gbọ́n ẹ̀ lónìí yẹn ní yàrá ìyá owó jùlọ yẹn kárí jùlọ náà fẹ́sùn mọ́ bàbá wọn lówó jùlọ ìṣe gbogbo yà wọ́n sọ ẹ̀ ó lè wá débẹ̀ o kó wá bówó nínú kí ló ń polúkọ ẹ̀ yàn kó ná o ó ti fi position ṣe kọ́kọ́ sí as at when he was a king the brother was richer than so bàbá wọn dẹ̀ máa sọ pé kò choose ọmọ ló máa fẹ́ bẹ́ẹ̀ choose tó fẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta so ìyẹn ń ṣe issue. So can I go back to what we are saying? You cannot impose people on people that you barely know and people that doesn't have an affiliation with a house. If he's doing that, definitely well, but personal interest ní ìdàpọ̀ fẹ́ lò. Pé gbogbo ìtọ́jú orí kìíní kan yẹn kò invite mi lọ́jọ́ Tuesday news don fly round jẹ ọjọ́ Monday ló pè wọ́n sí. Ọjọ́ Monday ló pè wọ́n sí. And they returned back on Tuesday after they told him on Monday that no, it's not possible. O lè jẹ́ kó máa wá ju ilé níjẹ̀bú. So that is the truth and nothing but the truth. Ẹ ṣe ẹkú ohun. So ẹni tó fẹ́ múlẹ̀ òun ṣe ọmọ inú ilé. Òun ṣe ọmọ inú ilé wọn. Ṣọ́rọ̀ tí mo sọ yìí. Ó ti yé mi. Ó contest ó ní nítorí pé ńkọ́ àjànà yẹn lineage tó ń gbà fi tọmọ inú ilé wọn ni. Nígbà tó lọ kó ń fàjà lẹ́yìn tọmọ inú ilé. Tí ẹ bá wo fídíò yìí kan náà àwọn bàbá ọ̀bẹ ó ní àìmọye èèyàn tó fẹ́ pé wọn ilé tí wọ́n lè. Bẹ́ẹ̀ni. Wọ́n ń pariwo ọba kan sọ pé lọ́ba jàdíàrà. Bẹ́ẹ̀ni. Ọba bíi 5 ló wà láàrin jàdíàrà sí Ìjẹ̀bú. Àwọn kan dẹ̀ ń claim jàdíàrà. How can you be claiming 16 something over 300 and many years? You don't have a lineage to that house. So when people are claiming, ìmí ń bẹ ọmọ ẹrú, ìmí ń bẹ ará ìdúgbò. Nígbà tó máa mú àwọn oyè wọn ní 1983 according to information, àwọn àgbàlagbà arúgbó pọ̀, ó lọ wọ́rọ́wọ́ ni, àwọn tá a rí wọn ní wọn pa. Ó wá ti bá di pé arúgbó ti tán lé wọn, ẹ wá lérò pé ẹ lè lọ. Whereas declaration wà tó kọ́ lẹ̀ tó fi ń guide ìra wọn. Tó dẹ̀ jẹ́ òfin tó yẹ pé ìjọba ti bá wọn fi òǹtẹ̀ sí 1957-59. Kò tó di pé òyìnbó fún wa ní independence. So àwọn tó lóye wọ́n mọ ilé wọn dà. Èèyàn kan ò lè mọ́mọ́ Èkìtì tí ò mọ ibi tó jẹ́ ti wá, tí ò lè mọ ilé ìtìmọ́ ilé ìtìmọ́ ọ̀tẹ̀ tí ò lè ilé ìtìmọ́ tí ò lè sọ pé ṣọ́ọ̀ṣì ń rí. Òun ló máa jọ́ ń kó wọn ọmọ ìsọlọ̀ ní ẹ̀kọ́. Òun náà ló máa jọ́ ń kó wọn ọ̀gàrà. Òun náà ló tún jọ́ǹpù mọ́ wọn ní Ìjẹ̀bú. Òun náà ló tún jọ́ǹpù mọ́ wọn ní Èkìtì. Òun náà ló tún wá jọ́ǹpù mọ́ wọn. Bí àṣà àwọn bàbá kan tán ní ìyá àwọn ọmọ ìyá ẹ̀ nígbà tí ẹ máa ń kiri ọsàn kiri fún àwọn èèyàn tó máa fún lówó tó máa fi jẹun. Tí wọ́n tẹ̀ sọ pé ìyá ọmọ adé orí tẹ ọba wo ló bí ìyá ẹ lẹ́kìtì. So there are some technical questions you will ask me. Olórí ẹ̀ ti máa wọ̀n èèyàn. O ní owó ọ̀tí program wọn tó kọ́ máa ti gbé kán àdáwò. Kóòtù sọ pé nǹkan tó gbé wá is baseless. Ní àárọ̀ bíi 9:30-10 láàárọ̀. Between me and you, ọ̀sán by 2 o'clock we draw case. Ó ṣẹ̀ṣẹ̀ tí wàá lọ ń file case. Bóyá wọn jẹ́ kó ṣe ó normal. That means bóyá lọ́ọ̀yà yẹn gan fúnra yẹn kàn ń gbé gbọ̀gbọ́. Àsìkò tó máa sanwó skul àwọn. Ìwọ ṣáà máa wọlé. Ìwọ ṣáà máa wọlé oní case.
So the governor of the day is only looking for a way to have problem. Láàrin náà ti ẹ ṣe fídíò yẹn kẹsọ́ síbẹ̀ pé ẹ gbọ́ pé ìṣàrà Ìjẹ̀bú bó ṣe fẹ́ impose wọn lórí àwọn Òṣùgbó àti ìlú Ọ̀gbà sí. Ìlú ẹ̀ ní Rẹ́mọ àwọn Òṣùgbó àti ìlú Ọ̀gbà sí. Ara àwọn olórí tó máa ń fọba jẹ ń bẹ̀ ni àwọn ìran bàbá Ìjẹ̀bú. Bàbá Ìjẹ̀bú ti fi láti jẹ olórí wọn bẹ̀ sí. So kò lè wá rí bí impose wọn lé wọn lórí ní ìṣàrà lẹ́gbẹ̀ẹ́ Rẹ́mọ àti ìlú kò rí bí impose lé wọn lórí. Wọ́n á fẹ́ wá sórí main one tó jẹ́ general head láti impose. Yẹn ò lè work. So possible ni kò lè work. Wọ́n lè sọ fún ẹ pé nǹkan policy náà fi mú wọn bá wọ́n ṣe imposition kò bá jẹ́ ikú. Kábíyèsí gan sọ ní 2018 ẹ má fọlọ́wọ́ ṣe o ẹ má fi politician ṣe o. Ẹ lọ sílé ibi tó bá kàn tó bá fún yín lọ́ba lẹ́lẹ̀ lọ́bùnmí nísìnyí ọkọ̀ ọmọ 86 85 level ìwà fẹ́ràn rẹ̀ ṣe ibi tó bá fún wọn lọ́mọ oyè lọ́mọ bùnmí lọ́sọ̀ kọ́ máa lọ sílé bùnmí. Wọ́n ti fún yín lọ́mọ oyè náà jẹ́ káwọn tó máa ṣe nítorí ìjẹkújẹ torí pé òun bá dá nǹkan tó dẹ̀ ṣe òun bá Daniel jà lórí ọ̀rọ̀ sẹ́nitọ̀ ṣe sẹ́nitọ̀ ìyẹn lẹ́nu bá fẹ́ bàjẹ́ state pẹ̀lú sẹ́nitọ̀ tó wà sí. Ó dẹ̀ mọ̀ pé tóun bá ti lè kúrò lọ́fíìsì political career àwọn ti end yẹn. Daniel ti wà nù politics tẹ́lẹ̀. Ìwọ kẹrẹrẹ you don't learn. Ó kì í sin ẹ máa wojú ọmọdé olóhùn ṣe ọ̀nà kan ní side 3 kilometre governor long commission 3 kilometre out of 50 something kilometre. Gbogbo yòókù ti bàjẹ́ ọ̀dẹ̀ commission 3 kilometre. Wọ́n lè rí nǹkan fi sí mídíà ni. Àbí? You sat there under the hot sun with canopies and fan and everything and you are making presentation to do what? To commission 3 kilometre. Wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Ẹ ṣé gan bàbá. Actually. So ibi tó ṣe kí ni sí ni ẹ put it right. Wúyẹ̀ tí bá rí màá send yes. Wúyẹ̀ ọmọlé gbélégbùwà house. Tó rù ní 1760 to 1790 kí Wúyẹ̀ wà tó dé kó wà ní 1790. Àkọ́bí ẹ̀ lórí oyè ni Wúyẹ̀ jẹ́ ni àwọn fámìlì Wúyẹ̀ jẹ́ ń ṣe lé òfìṣẹ́ gbà. Ọba tó dẹ̀ lóun jẹ́ Ọ̀túnba Àjàní oṣù mẹ́fà olótóṣù mẹ́fà kú tó adélé ni. Kò dẹ̀ bímọ ti dàgbà ó ti bímọ sí gbogbo ó ti bímọ sódò òkúrú. Adélé ni kò tó oṣù mẹ́fà kú tó fi kú tó fi rọ́ọ̀mù oyè ó ti bí gbogbo wọn sódò òkúrú. Àlàyé ó ti yé mi báyẹn. Lórí that same program. Mo appreciate the explanation tẹ́ ṣe and if possible. Gbogbo ọ̀nà àwọn èèyàn wọn ò mọ much àdéhùn tí wàá fún yín láwọn information. Ṣé ẹ ń gbọ́ mi? Bẹ́ẹ̀ni. Information yẹn ní nǹkan tí ẹ bá fẹ́ mọ̀ tún máa ní fowóṣe máa sọ fún yín lẹ́nu. Àwọn aníhunfowóṣe tax collector ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìjẹ̀bú àwọn tax collectors. So ìdílé kan wà tó ń pè ní anífowóṣe níjẹ̀bú. Kò ń ṣe ìdílé. Àwọn aníhunfowóṣe àwọn tax collectors ọba ló ń pè bẹ́ẹ̀. Ọba tó bá ti jẹ tax collectors ló ń pè ní anífowóṣe. Àwọn ẹrú dẹ̀ ló máa ń pè bẹ́ẹ̀. Wọ́n máa ti wá ń bọ̀ náà káwọn yẹn ní kọ́ mọ́ wọn jáde o. Àwọn aníhun fi owó ṣe wọ́n ti ń bọ̀. Àwọn tó ní nǹkan fi owó ṣe wọ́n ti ń bọ̀ tó ń gbowó fọba. Ní ìgbà méjì tí Ìjẹ̀bú bá fẹ́ gba tax wọ́n á ní kí ọkùnrin kó bọ́ ṣòkòtò ẹ̀. Tí ẹ̀gbọ́n ẹ̀ bá ti lè jọ lọ tó yẹ pé kò ń ṣe pé bóyá ẹ̀gbọ́n àgbàlagbà ó máa ti ṣe kíní tọmọ bá ti ń dàgbà. Ẹ̀gbọ́n ò ní máa rú kékeré mọ́ pé bóyá ó ń wú bí ọmọdé kò ní máa sókè mọ́. Ẹ̀gbọ́n bá ti jọ ló ti due fún tax láti san ní ó ti dàgbà tó ti bàlágà láti san tax. Obìnrin wọn á mú agolo ní àwọn agolo kan tó máa ti gbé sí ojú àyà ẹ̀ tí ọyàn ẹ̀ bá ti size agolo yẹn ó ti dàgbà tó láti san tax. Àwọn abọ́ stibiri nìyí kò sọ́kọ́ wọ́n lé kúrò ní Èkó ni ọba kò sọ́kọ́ ọba Awujale fi bọ̀dẹ̀ òfin láyè kò dúró sẹ́pẹ̀ òun ló kọ́ àwọn tápà ẹrú ẹ̀ àtàwọn tápà ẹrú ẹ̀ ó kọ́ wọn wá sí Ẹ̀pẹ́ àwọn ló ń ṣe ìkùnú lẹ́pẹ́. Ṣẹ́gẹ́tì nígbà tí Fídíbọ̀dẹ̀ náà wá ṣe àṣìṣe níjẹ̀bú wọ́n lé kúrò níjẹ̀bú wọ́n lè lọ sí Ẹ̀pẹ́. Àwọn ọmọbìnrin tó wá bí sí ìkan náà àwọn ó pẹ́lẹ́pẹ́ díẹ̀ kó tó di wọ́n lè lọ sí Ìbẹ̀jú Lẹ́kì. Tó bá lọ wo etí omi Ìbẹ̀jú Lẹ́kì yẹn ń sìn àwọn ìran Fídíbọ̀dẹ̀ ló ń jọba ń bẹ̀.
tí màá ti fọ Sanwó-Olú fún lóyè rẹ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. bẹ́ẹ̀ni. ní last year or last 2 years bíi 13 of 14 of them ìran fi dípọ̀ tẹ̀lé tó pọ̀ jù bẹ́ẹ̀ ní tí omi yẹn baálẹ̀ ọ̀sán wọn dùbà ọ̀sán wọn di 3rd class. oníṣẹ́ lọ́gà wọn bẹ̀ ní sọ́ọ̀fì ìṣẹ̀yìn wà ní tí omi ìbejì lẹ́kìn yẹn ti pẹ́ ń bẹ̀ yẹn nìkan ló wà bẹ́ẹ̀ tẹ̀lé ọ̀sán wọn di 1st class ọ̀sán wọn di 3rd class or 2nd class. mo máa ń fàyọ ní pé nígbà tó máa lé fìdípọ̀ tẹ̀ wá sẹ́pẹ̀ ó bí àwọn ọmọ sílẹ̀ lóbìnrin lára wọn ló fẹ́ àwọn onígunnu àwọn tápà onígunnu ẹ bá lọ sí Ẹ̀pẹ́ ń sìn ẹ̀rí kan pè ní Òṣòdì tápà àwọn ìgunnu ló máa ń jáde bẹ́ẹ̀. ṣé ti wo fídíò kan rí àfẹ́ mo fẹ́ post bẹ́ẹ̀ ní gbogbo èèyàn ní òpó ẹ ti wo fídíò kan rí tí Òṣùpá sọ pé tíjà wà láàrin Táyé Currency àti Pasuma tí Òṣùpá wá ṣe fídíò kan tó ní àwọn ọmọ báwọn làwọn ń bá wí ṣùgbọ́n wọn nílé ìjọlọ. bẹ́ẹ̀ni. ọjọ́ kejì Wasiu change ohun olóhùn bẹ́ẹ̀ níbọ̀dì jà òun ìdẹ̀kọ́ ọmọ kọ̀ọ̀kan sẹ́nìbọ̀dì òun kọ́ra wọn síra wọn. ẹ bá wo fídíò yẹn. bẹ́ẹ̀ni. ìjà tí ó wà lẹ́lẹ́ ni Wasiu ọmọ tápà ni. ọmọ tápà ni Wasiu Barrister dẹ̀ ti sọ fún yes ó dẹ̀ ti sọ fún àwọn olórin Ìbàdàn. ó sọ fún Bísírì ó sọ fún Òṣùpá Kọ̀lìntì náà dẹ̀ mọ̀ ìjà tí Wasiu bá wọn jà ni pé wọ́n mọ síkírìtì o. ẹ bá mọ̀ ẹ rí i pé ìyá ẹ̀ lọ́mọ Èkìtì bàbá ẹ̀ tápà gẹ́gẹ́ kan mọ̀ sọ. ṣùgbọ́n ibi tó wá fọ́ọ̀nì sí ni pé bàbá ẹ̀ tó jẹ́ tápà yẹn bàbá ẹ̀ ní tápà àwọn bàbá ẹ̀ yẹn ló fẹ́ àwọn ọmọ fìdípọ̀ tẹ̀. lọ́ fi bí bàbá ẹ̀ ṣẹ́gẹ́tì àwọn ọmọ tápà yìí onígunnu ló fẹ́ àwọn ọmọ fìdípọ̀ tẹ̀ tó lé lọ sẹ́pẹ̀. lára àwọn ọmọ wọn fìdípọ̀ tẹ̀ ní bàbá yẹn fẹ́ tó máa wá ń lọ sí ìdílé obìnrin Wasiu Ayinde ti jáde nìyẹn. ẹ máa gbọ́ mi tó bá wá lọ sí Ìjẹ̀bú Òde báwọn fẹ́ wá kí wọ́n Ìjẹ̀bú Òde àwọn tinúlé nínú Ìjẹ̀bú Òde ò kì í gbà wọ́n láàyè torí Ìjẹ̀bú máa ń kà ńkọ́ kún pé ńkọ́ ọmọ ọba tó lọ fẹ́ ikú rẹ̀ àbí ẹrú ìṣọmọ ọba ibi tó fi lé tẹ̀yìn ẹ lọ bí nínú ilé fìdípọ̀ tẹ̀ ẹṣin náà máa ń so mọ́ bẹ́ẹ̀ ẹṣin àtàwọn ẹrú lọ máa ń kó síbẹ̀. nígbà táwọn àgbàlagbà yìí kú tán ni Wasiu ṣẹ̀ṣẹ̀ tó lè wọ ilé yẹn. nígbà tó wá gbọ́ history pé nǹkan anífowóṣe ló kò ń ṣe orúkọ gidi ló wá fi orúkọ yẹn sí Wasiu Ọlásùnkànmí ló wá lo Adésànyà ló fi joyè. ẹ̀rọ wínú kí ni ẹ̀ṣẹ̀ rí anífowóṣe nínú dọ́kúmẹ́ntì tó fi joyè. bẹ́ẹ̀ ṣe wá kí ẹ lọ gbó pósítẹ̀ ẹ̀ bá gbogbo pósítẹ̀ ń sìn pé olórí ọmọ gbà tí Wasiu jẹ ẹ rí i pé Adésànyà lè bá ní lóyè ìṣẹ̀wá tí ń dorúkọ ẹ sí Adésànyà nínú ilé ìfìdípọ̀ tẹ̀ kò bímọ kò dẹ̀ ní ẹbí tó lè fi àwọn èèyàn lọ bá wá orúkọ yẹn jáde tó ọlọ́mọ pé Adésànyà yìí ò bímọ. ibi tí nìkan bẹ́ẹ̀ dúró sí ní kíkọ́ tí ó bá jẹ́ pé bóyá kò ń ṣe ọmọ tápà tó ṣùgbọ́n yìí sọ pé àwọn ọmọ báwa làwọn ń dá ṣùgbọ́n wọn nílé jọlọ kí ni ẹ̀ka lára òun ọjọ́ kejì ó tún yìí o ìjà tó ń bá Kọ̀lìntì ń jà kankan nìyẹn kò dẹ̀ mọ̀ pé Kọ̀lìntì kọ́ ló sọ ìyá Barrister tápà ni ìyá Barrister tápà ni ẹ lọ gbọ́ ìyá Barrister ẹ lọ gbọ́ gbogbo ní Barrister ó máa ń kí iye mọ̀ tápà so true pé ọmọ ìlú ìyá wọn ni Barrister ṣe gbà mọ́ra o ti ń clear iṣẹ́ máa ń bá wọn tajà ní Daleko market iṣẹ́ máa ń bá wọn tajà ní Daleko market ni ló wọn màmá Barrister tajà ó dẹ̀ àwọn oníkẹ̀rẹ̀ rí bó máa ń bá màmá ẹ̀ tajà ní Daleko Òṣòdì ní Daleko market ibi sọ̀lọ̀ gbogbo kìíní tí o bá tẹ́lẹ̀ tí mo pé ọmọ tápà ló fi dé pé nǹkan opportunity ló fi wọ ọ̀nù Barrister ni ọmọ ìlú ìyá mi ọmọ ìlú ìyá mi tó bẹ́ẹ̀ ti jẹ́ ọmọ ìlú ìyá ẹ̀ yẹn ó ń bó láṣìírí ṣùgbọ́n bá tí Wasiu ti bẹ̀rẹ̀ sí ní dé pé ó ti ń hùwà tí ò yẹ kó wù má dẹ̀ sọ reason iṣẹ́ ti rí ẹni tó bá ti jẹ́ ẹ mọ̀ pé kọrin kan gbà pọ́n ní ifá tí mo tẹ̀ yìí o àádára ògbè kúsà lọ béèrè gbogbo ògbè kúsà nǹkan ní nǹkan lọ́ máa ń fẹ́ gbà ojú kòkòrò ló máa ń ṣe wọn nǹkan tí ò jẹ́ tí wọ́n máa fẹ́ gbà bí ọkọ bá fẹ́ yàwó aya ẹ̀ máa wò ìyàwó níyàwó máa wò wọ́n níyàwó kó fà nǹkan ìyàwó yẹn bí ọkọ bá ra mọ́tò tán òróró mọ́tò yẹn wọ́n ṣe máa ṣe jìbìtì tí mọ́tò yẹn máa ṣe ìjẹ́ tí wọ́n náà máa wà yàtà life so kò ń jọ
kò ń jọ àwa lójú ẹni tí ògbélùkù sábà ti bí nínú odùfà olójú kòkòrò lọ́ máa end up láti jẹ nǹkan tí wọn kì í tó wọn nǹkan ní nǹkan lọ́ máa ń wà ilé onílé ló máa ń wù ọ̀rọ̀ lọ́rọ̀ ló máa ń wù kán ní ọ̀rọ̀ kí gbogbo ọ̀rọ̀ yẹn máa ṣàn ọjọ́ tẹ́lẹ̀ lómi bá gbé nǹkan kan dé tó ju títí wọn lọ tọ́wọ́n tí ìrì kìíní yẹn tó dẹ̀ kọ́ ti ń wà tẹ́lẹ̀ kódà kan máa wà tẹ́lẹ̀ ojú kìíní yẹn máa wù. torí ìyá wò pé pẹ̀lú nǹkan tọ́lọ́run ti ṣe fún pẹ̀lú nǹkan tí Ọlọ́run ti ní kí Wasiu ní kí ló tún wá lọ sí ìgbé abẹ́jọba. ojú ẹ̀ máa wà ń bẹ̀. ìyẹn bíi Tinubu. ojú ẹ̀ máa wà ń bẹ̀. yes ojú ẹ̀ máa wà ń bẹ̀ nìkan ojú ẹ̀ máa wà ń bẹ̀ nìkan ní nǹkan ló máa ń wà ń kò sì fẹ́ ṣe lè mọ́ ṣe tó kó máa kú lọ nǹkan ní nǹkan máa wù. that is the extent of my person for the person tó bá jẹ́ pé ògbèrú sáré òbí lè fà láti wọ gbódù fà. yes that is the truth. so kìíní yẹn ló ń dùn gbogbo àwọn tó wà ń lé wọn tó wọn pé kìíní kan Èkìtì kankan yẹn bàbá yẹn ò lè dúró ní Ìjẹ̀bú Òde. torí wọ́n máa ń sọ ọkàn wọn lójú inú ilé fìdí bọ̀tẹ̀ ló ṣe tẹ̀lé ìyàwó ẹ̀ lọ sí Èkìtì. Èkìtì bẹ̀rẹ̀ bí ọ̀gá tí wàá sọ fún ilé ní Èkìtì ní ìgbà ìjì nìyí Ìjẹ̀bú ló ń control Èkìtì. very little place ní Ògbó ń control Ògbómọ̀gùn níbi tí ọba àti ìjọba sí. Èkìtì was shared into pieces. later ló di pé ìjọba dé tí gọ́ọ̀mẹ̀ntì dé tó bẹ̀rẹ̀ sí ní fún wọn ní state. Ìjẹ̀bú ló ń control wọn. àwọn olóyè kan wà sí ìjọba pé yẹsì wọ́n fọ̀rọ̀ sí under Ìjẹ̀bú tó yẹ pé tí wọ́n bá fún wọn state nísìnyí wọ́n gbọ́dọ̀ dá padà sí Ìjẹ̀bú lórí wà bẹ́ẹ̀ bísí gbọ́dọ̀ dá padà sí Ìjẹ̀bú káwọn ọba wọn náà dẹ̀ máa bá wọn jókòó nígbà even gan Ondo was under Ìjẹ̀bú province torí ẹ̀ lẹ́sẹ̀ máa rí èdè Bùmáwé ní Ìjẹ̀bú Àgọ́wé tó jọba wọn Òṣìmáwé ní èyí tó wà lóńdó ìbejì làwọn méjèèjì 1974 ọlọ́ṣẹ̀ṣẹ̀ yọ wọn kúrò finally tó ń do fi ń dá dúró Ìjẹ̀bú province ni wọn the documents are there ọ̀rọ̀ tí mo sọ ẹ̀lẹ́ lọ́wọ́ ní western archive ní Ìbàdàn ẹ̀bà ní western house ní western archive ní Ìbàdàn. So let's go back to what we're saying the basis of what is going on now bàbá yẹn ò lè dúró níjẹ̀bú ìtìjú pé ńkọ́ wọ́n máa sọ Ìjẹ̀bú máa sọ̀kan ẹ̀ lójú ni ìwọ̀kẹ́ ọmọ tápàpà ṣùgbọ́n ẹni tí bàbá yẹn wá tó wá fojú jọ tó jẹ́ bíi bírọ́dà tí yẹn takú sí Ìjẹ̀bú òun ni bàbá pupa ṣùgbọ́n tí bàbá yẹn máa kú tọ́ sí bàbá yẹn sékìtì ó wá sílé tí ilé ìfìdípọ̀tẹ̀ wọn á ní ó máa ṣe bàbá yìí ni bó ṣe bínú bí ìṣèlú síbẹ̀ yẹn bó ṣe lọ sẹ́kọ̀ọ́ nìyẹn àdìsá náà ló jẹ́ káwọn òbí sì lè mọ̀ pé ọmọ bàbá àfún òbí sì lè ti fi bùrì bó ṣe lọ sẹ́kọ̀ọ́ bó ṣe tẹ̀lé máa mẹ́rin sí. téèyàn bá ń wà attentive dáadáa sáwọn olórin yẹn gbà míì ìyẹn wọn máa kóòdù àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bọ̀ nígbà míì ẹ mọ̀ entertainment yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wa máa ń fọkàn sí jù. entertainment yẹn exactly entertainment yẹn ó máa ti carry many people away. bẹ́ẹ̀ni. of which we will not know which is which. bẹ́ẹ̀ni. but under normal circumstances that figure is telling a story. nísìnyí ó mọ̀ pé àwọn Barrister sọ gbogbo ọ̀rọ̀ ẹ̀ fáwọn olórin Ìbàdàn wọ́n dẹ̀ mọ̀ yín bẹ́ẹ̀ náà ni Kollington mọ̀ òun kẹ̀lẹ́rẹ́ òun láìkí pé nǹkan kó dé pàtí kan ó rí pé ẹni tí ó jọ táwọn ó jókòó pẹ̀lú ẹni tí wọ́n ti sọ ìtàn òun fún ó máa bèèrè pé ọ̀rọ̀ òun lọ sọ ló fi dífá fún pé nǹkan last time tí Barrister àti Kollington pàdé ẹ̀mí kan tí ó ṣe pàdé dé níbẹ̀ tí yẹn ṣe jáde bó ṣe rí Kollington bẹ́ẹ̀ tó ti wá sọ pé wọ́n jọ jókòó ní kó tó dé o ìlú ẹ̀ kò kí bàbá yẹn dáadáa ó mọ̀ báwọn ẹ̀wọ̀n history wọn ìṣọmọ ìlú yìí o ìṣọmọ Ìjẹ̀bú in fact tí ó bá jẹ́ pé bóyá ń ṣe pé kò jẹ́ ìṣe ilé ìfúnṣẹ́ gbogbo àlùbá kan ó wáyé pé bóyá ilé ìfìdípọ̀tẹ̀ lọ́ba kan ẹ ti máa rí àwọn ìlú jùlọ ẹ mọ̀ pé Ìjẹ̀bú máa wẹ̀ ẹ́ bá máa fi gbogbo yà kó léèyàn ìwọ̀n tó bá máa rí èèyàn tó bá wà pa a máa yẹ lẹ́nu pé kò tẹ̀ ní débẹ̀ mọ́ kò tẹ̀ ní dé lórí yẹn wọn. ẹ má bínú sà. tó dúró fún inú ilé yẹn. bẹ́ẹ̀ni. ẹni tó dúró fún inú ilé yẹn gan. wọ́n fà mọ́ra ọmọ àlejò ni wọ́n nú ilé yẹn.
àwọn tó dúró fún inú ilé yẹn tó fà mọ́ra ọmọ àlejò ni wọ́n nù ilé yẹn tí dọ́kúmẹ́ǹtì dẹ̀ wà.